Matthew orí kẹta ẹsẹ̀ kejì, ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Kò sẹ́ni tó lọ sí ṣọ́ọ̀ṣì tí ò tí gbọ́rọ̀ yẹn. Kò sẹ́ni tí ó lè sọ pé òun jẹ́ ọmọ lẹ́yìn Kristi. Ẹni tí ìtẹ̀ ṣe ọmọ lẹ́yìn Kristi á ti gbọ́ sétí. Ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa èyí tá a máa ronúpìwàdà torí pàtẹ́ ti gbọ́ kòkó àmọ́ òye ẹ̀ mọ́. Ohun tá ń kà ní ọdún tá a fi jẹ́ ọmọ onígbàgbọ́. Ìyẹ́ ò lè gbà wá o. Ìyẹ́ ò lè mú wa lọ sí ìjọba ọ̀run. Ohun tó lè mú wa lọ sí ìjọba ọ̀run ni ìrònúpìwàdà. Agbára àti ìrònúpìwàdà kọ́nà kó gbé wa lónìí. Ẹ̀mí àti ìrònúpìwàdà, ẹ̀mí àti sáfẹ́ ẹ̀ṣẹ̀, ẹ̀mí tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ máa di ọ̀tá ẹ̀ kí ọ̀run kó gbé wa ẹ lónìí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí o ti fi ọwọ́ ẹ sí tó ti kí ẹsẹ̀ ẹ bọ̀ kí agbọ́run kó fẹ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Gbogbo anáà mọ tó jẹ́ṣẹ̀, ọmọdé gan mọ tó jẹ́ṣẹ̀. Tó bá ń jalè ó tí bá ṣe ti ẹ̀ṣẹ̀ ni. Tó bá ń sin ọlọ́run míì ẹ̀ṣẹ̀ ni. Ẹni tí ò yẹ kó bá sùn tó bá ń bá sùn, tó bá ń bá ní àṣepọ̀ ẹ̀ṣẹ̀ ni. Oríṣiríṣi ẹ̀ṣẹ̀ ló tẹ̀tí láti sọ di ohun tí a ń ṣe tí a tẹ̀ mọ̀ pẹ́ṣẹ̀ ni mọ́. Ẹ̀mí mímọ́ fẹ́ kó ronúpìwàdà lónìí nítorí pé ẹ̀mí mímọ́ ò fẹ́ kó ṣègbé. Bí agbára ìrònúpìwàdà ṣe bàlẹ̀ lónìí àti onínà wàhálì lọ́nà òtítọ́, agbára àti ìrìn lọ́nà òdodo ọ̀nà òtítọ́ tó fi máa sá fún ẹ̀ṣẹ̀, agbára tó fi máa borí gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣe kámi ní ayé ẹ̀, kí ni Ọlọ́run kó gbé wẹ̀, kí ọkàn rẹ kó ṣípayá. Gbogbo ohun tí gbogbo ẹ̀ṣẹ̀ tí ojú ẹ ń fà mọ́ ní òní ìdáná kó gé ojú ẹ kúrò ńbẹ̀. Yíyè ló máa yè òní kó o ní ṣègbé o. Ẹ̀ṣẹ̀ ò ní borí ẹ bẹ́ẹ̀ ni ó rí ní orúkọ Jésù Kristi Olúwa wa.